gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì olóyè Peter Ayọ̀délé Fáyọ̀ṣe ó mà ti tú àṣírí nǹkan tí àwọn alágbára orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n fẹ́ ṣe fún olórí oko Nàìjíríà Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Bẹ́ẹ̀ ni Fáyọ̀ṣe tí ìnagijẹ tó tún jẹ́ Òṣòkòmọlẹ̀ ẹkùn ọkọ̀ òkè irúnmọlẹ̀ tó ń jẹ́ Rice ó ti jẹ́ kó di mímọ̀ wípé ọ̀nà tí àwọn alágbára Nàìjíríà tí wọ́n gbà lé Goodluck Jonathan lásìkò ètò ìdìbò ààrẹ ọdún 2015 òun náà ni wọ́n fẹ́ gbà láti fi lé ààrẹ Bọ́lá Ahmed Tinubu lásìkò ètò ìdìbò ọdún 2027. Ọjọ́ Ajé tí í ṣe ọjọ́ Monday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, èyí tí í ṣe ọjọ́ àkọ́kọ́ nínú oṣù kẹfà, the 1st of June 2026, ẹni Ayọ̀délé Fáyọ̀ṣe ẹni ó sọ ọ̀rọ̀ yìí lásìkò tó ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú iléeṣẹ́ tẹlifíṣàn Channels TV nígbà tí wọ́n bi í léèrè lórí gbogbo àwọn rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá lórí ètò ààbò. Ó mà ní Ayọ̀délé Fáyọ̀ṣe ló jẹ́ kó di mímọ̀ wípé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ló lọ́wọ́ àwọn alágbára kan nínú. Ó ní wọn yóò rántí wípé bó ṣe ṣẹlẹ̀ sí ọ̀mọ̀wé Goodluck Jonathan náà rèé nígbà tí wọ́n fẹ́ lé kúrò lórí àlééfà lọ́dún 2015. Ó ní ṣe ni ìfẹ̀míṣòfò àti ìjínigbé ló wá pọ̀ káàkiri orílẹ̀‐èdè Nàìjíríà. Onírú ẹ̀ náà ni wọ́n fẹ́ ṣe fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó sì ní gbogbo èròǹgbà wọn ìní kò ní wá sí ìmúṣẹ. Lóòótọ́ sì rèé, ẹ rántí pé lọ́dún 2015 lásìkò tí ọ̀mọ̀wé Goodluck Jonathan tó tún fẹ́ díje fún ipò ààrẹ ìní àwọn alátakò náà kóra wọn jọ tí wọ́n sì lọ dá ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC sílẹ̀. Níṣe ni ìlú wa le koko bí ojú ẹja nígbà náà tó jẹ́ pé ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà ó fẹ́ dàrú mọ́ Jonathan lórí pátápátá nítorí pé bí wọ́n ṣe ń ju bọ́ǹbù níbí ni wọ́n ń ju bọ́ǹbù lọ́hùn-ún tó ṣe ń pààyàn ní ṣọ́ọ̀ṣì náà ń pààyàn mọ́ṣáláṣí kiri láyé àsìkò náà. Bẹ́ẹ̀ ni wọ́n tún jí àwọn èèyàn gbé káàkiri, èyí tó jẹ́ kí àwọn alátakò ká máa sọ fún ọ̀mọ̀wé Goodluck Jonathan pé kò kújú òṣùwọ̀n àti wípé kó kọ̀wé fipò sílẹ̀. Kódà ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ aṣíwájú ẹgbẹ́ òṣèlú APC nígbà náà ó náà máa ń sọ̀rọ̀ yìí pé kí Jonathan kó kọ̀wé fipò sílẹ̀ lórí bí ètò ààbò Nàìjíríà bó ṣe dàrú mọ́ lọ́wọ́. Ṣùgbọ́n ní báyìí ohun tó ṣẹlẹ̀ sí Jonathan lọ́dún bíi 10 sẹ́yìn tàbí ọdún 11 sẹ́yìn ó ti ń ṣẹlẹ̀ sí ẹgbẹ́ òṣèlú APC àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu fúnra ẹ̀ náà báyìí o, nítorí pé aró òrókùn aró rẹ́díẹ̀ lọ̀rọ̀ dà lórí ètò ààbò bí àwọn Fúlàní afẹ̀míṣòfò tíjọpọ̀ ń pè ní báńdíìtì bá ṣe ń ṣọṣẹ́ nílẹ̀ Haúsá, bẹ́ẹ̀ náà tó wọ́n ń ṣọṣẹ́ lápá gúúsù Nàìjíríà pàápàá nílẹ̀ Yorùbá. Eléyìí ló sì jẹ́ kí gbogbo ìlú kó lè mọ Tinubu. Eléyìí ní Fáyọ̀ṣe wọ́n ń sọ̀rọ̀ wípé àwọn alágbára ló wà ń díẹ̀ ó ní nǹkan ṣe fún Jonathan tó fi lé òun náà wọ́n tó fẹ́ ṣe fún Tinubu lásìkò yìí.